نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akí ọlọ́run a sì tọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún ṣẹ́ńlá Muhammad ẹ̀rí jama ọ̀rọ̀ lórí bàbá wa olùmọ̀ àgbà láti ìlú Ògbómọ̀ṣọ́ tí gbogbo wa mọ̀ sí Dr. Sharafdeen Gbadebo. Bàbá náà ọ̀rọ̀ wọn ò fẹ́ fi taratara yéèyàn mọ́, wọ́n sì ní alifitinatu naima la'ana Allahu man ayqadha. Mi ò ní tú, àmọ́ tí mo kàn fẹ́ kí bàbá yìí mọ̀ ni pé àbí kó dàbí ìbéèrè, irú dáwà tẹ́yìn ṣe yìí àti ọ̀nà tẹ́ ń gbà ṣe dáwà yìí ta lẹ fẹ́ fi jọ? Níjọ́ wo l'Ànábì pé àwọn ọmọ ọ̀dọ́ jọ pé ká máa wá pa irọ́ kó lè máa gba ẹ̀bùn? Torí pé ń tẹ́ ṣe yìí tẹ́ bá mọ implication rẹ̀, ẹni kí àwọn ọmọ wa dáadáa parọ́, tá bá ti wá parọ́ yẹn tó ṣe déédéé ń tẹ́ fẹ́ kàn sọ, ẹ wàá bùn wọ́n lẹ́bùn. Àmọ́ kí n tó lọ háyà tó ṣe déédéé yín nínú Al-Qur'an, Fadilatu Dr. òun náà ni háyà tí Olúwa ti ń sọ fún wa ní Suratu Nur, al-ayatu tasi'ata ashrata, háyà kọkàndínlógún. Olúwa ń sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim pé innal ladhina yuhibbuna an tashi'a al-fahisha fil ladhina amanu lahum 'adhabun 'alimun fid dunya wal akhirah wallahu ya'lamu wa antum la ta'lamun. Ẹ̀rí àwọn tó já sí pé yuhibbuna yóò máa wù wọ́n, yóò sì máa dùn mọ́ wọn an tashi'a al-fahisha, kó já sí pé nǹkan burúkú, ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀, òun ni wọ́n máa sọ fil ladhina amanu, tí wọ́n bá ń sọ̀rọ̀ ń pàlú lọ́rin minal ladhina amanu kullal imani billah, nínú àwọn tẹ́yìn gẹ́gẹ́ fúnra yín mọ̀ pé wọ́n fẹ̀sìn ṣeré ni wọ́n wà o. Áyà yìí ṣe déédéé. Dukturuna hadha minal ladhina yuhibbuna an yushi'u al-fahisha fil ladhina amanu. Inú wọn lẹ́wà. Ẹ wọ ọmọ àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ pè òṣàwọn ni wọ́n ń bọ́ lọ́rin, ó ní oòrò, ó jẹ́ kẹ́yìn gẹ́gẹ́ fúnra yín Sa'adatu Dr. tó bá yẹ pé bá fẹ́ ṣe insaf pẹ̀lú dáwà tẹ́ gbé lọ́wọ́, ó yẹ kẹ́ kọ́kọ́ rọ́bìṣẹ̀ pé oòrò níbo ò mọ́ ti ṣẹlẹ̀ ńlọrin, oòrò báwo, gẹ́gẹ́ bí slant yín pé irọ́ lásán, oòrò báwo. Ó sọ wájú yín pé wọ́n ń bọ oòrò ńlọrin, irú ọmọ yẹn gan ẹ lè kó bá. Ẹ mú bi tí wọ́n ti sọ pé tọ̀ oòrò fẹ́ ké lọrin o, ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde o, ẹ mú jáde lù lọrin. Ọmọ yìí tún sọ wájú yín pé wọ́n ń bọ òkè sóbí nílọrin, ẹ sọ aláàlẹ́ ọmọ ìlọrin tó ní pé tọ̀ lọ́dún yìí o gbogbo ẹja lọ sóbí ká lọ lè bọ òkè sóbí. Ẹ ti wá rí pé gbogbo ohun tí dókítà ṣe pẹ̀lú àwọn ọmọ yìí arẹ́njì ni wọ́n àrẹ́njì ẹ̀ ni, torí nígbà tẹ́ bá lọ́wọ́ fídíò yìí ó jẹ́ àárín kan wọ́n ní ìwọ má ti sọ̀rọ̀ ìwọ wá sọ̀rọ̀, wọ́n ti mọ tí kó wá fẹ́ sọ kọ́bìlà mọ̀jì ìrè. Dókítà tún pe ìmí sí wọn lẹ́nu, gbogbo ìdákùnrin àtọ́mọ́ ń sàkọ́ ẹ̀ ń pè mí sí àwọn ọmọ yìí lẹ́nu, wọ́n wá sọ tí wọ́n sọ tán, àwọn ọmọ parọ́ tán. Al-Qur'ani sọ fún wa pé ta'awanu 'ala al-birri wat-taqwa. L'Ànábì sọ, Al-Qur'ani sọ o. Nígbà táwọn ọmọ yìí parọ́ tán, ẹ wá ń fún wọn lẹ́bùn lórí irọ́. Ẹ ń fún wọn lẹ́bùn lórí irọ́. Tá bá ní ọmọ tó sọ̀rọ̀ yìí sóyá, wá sọ ọdún wo ni wọ́n gbé orò, àwọn wo ni wọ́n gbé orò, àdúgbò wo ni wọ́n gbé orò, kó wá sọ jáde, ẹ ní sọ pé ìyẹn ni kó wá sọ mọ́ o. Ẹ ní sọ bẹ́ẹ̀. Dókítà ìlú yìí náà lẹ́wà. Níjọ́ tí àfọ àwọn òkúta agídí tí wọ́n lè bọ́ àwọn tó fẹ́ wá bọ Ọ̀ṣun, tó fẹ́ bọ odò nílọrin, tí wọ́n dìde sí wọn tí wọ́n bá wọn fà, ìlú yìí mà lẹ́wà. Níjọ́ táwọn kan láwọn fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe nílọrin, ẹ rí báwọn àfọ àti dìde sí wọn. Ẹ̀yin lẹ wá tún ran ìbàjẹ́ lọ́wọ́ lónìí. Ẹ tí ẹ wá rí nǹkan kan sọ ń pa lọ́rin wọn, ẹ wá ní oòrò, wọ́n ń bọ sóbí. Àmọ́ mo ti máa ń tọ́fà
nínú àwọn tó fa tí dókítà ṣe dókítà tí wọ́n bí ó ti àtàkì lọ ní tipẹ́ ẹ lọ lè wo gbogbo àwọn tí wọ́n máa ń ṣe rọ́dù fún dókítà lórí gbogbo àwọn fàtáwà àwọn tó máa ń sọ àwọn ọmọ Ìlọrin ló pọ̀ jù nù wọn bí àwọn àfọ alálùbọ́sà òǹkó ajá àbálẹ̀ ní dókítà fẹ́ retaliate ni pé a sì ṣe kísà fún Ìlọrin o àwọn tó ń ṣe rọ́dù fún ju dókítà yìí láyé àwọn ọmọ Ìlọrin dókítà bá gbé ìrújú kan wá àwọn tí wọ́n ń jáde sí wọn jù láti Ìlọrin ni kílùmí tó jáde sí wọn dókítà wa ò gbé ẹ̀yin Ìlọrin wàhálà yìí fẹ́ pọ̀ a sì wá kankan tá a fi lébẹ́lì tá a fi tánìṣì méjì ẹ wá ń fáwọn ọmọ lẹ́bùn lórí irọ́ ọmọ tó sọ̀rọ̀ yìí nìsín inú àwọn ọmọ àlè Ìlọrin nu ọmọ Ìlọrin ní ká pè ní àbí ará Ìlọrin gbogbo ohun tí wọ́n fẹ́ lánàá kó tó dòní ẹ̀yin èèyàn kẹ́ ẹ lọ mọ̀ Ìlọrin náà ni bàbá yìí fẹ́ àtáàkì lóní pé rọ́bìṣì ni kẹ́ máa rọ́wà sí gbogbo ayé mọ̀ pé àwọn tí wọ́n ní kí àáfàá máa sọ̀rọ̀ kí àwọn èèyàn sì máa gbà lẹ́nu wọn kí wọ́n máa rọ Ìlọrin jẹ́ kan bẹ̀ nínú mi ò ṣe o ìpètò àwọn àáfàá wa ní ọlọ́wọ́ gbà Ìlọrin lónìí ìlú mi náà lè máa ṣe dókítà ibi tó ti ń bọ̀ díẹ̀díẹ̀ nù Ìlọrin náà ni wọ́n fẹ́ rọ́bìṣì tó fi sọ yí pé wọ́n rọ́ wá sí ìrọ́ lásán ẹ̀ ń báṣu kò jẹ́ tabadẹ̀ ní kúdà arẹ́ni tó ń fi ṣe báṣu dòkítọ́rà lórí ajánẹ́sì àtàrọ́ wá sí dókítà ó kàn sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu kò sí ẹ̀rí kò sí kankan nínú àwọn tí wọ́n ń da àwùjọ ìsìláàmù rú lónìí ẹ wá rò pé àwọn ọmọ Ìlọrin wà bùkẹ́ ni wọ́n mọ̀ wòye pé ń tẹ̀sọ̀ yìí bẹ́ẹ̀ lórí dókítà Aina fadilatukum min hadhihi al-aya min surati ash-shu'ara tí sọ fún wa pé wa anzir ashirataka al-aqrabin dókítà ṣé gbogbo àwọn tí wọ́n ń bọ òòṣà ń lu Ògbómọ̀ṣọ́ ṣé gbogbo ẹ̀rẹ́ ti fọ̀ mọ́ ni ká tó máa bọ́ sínú onílù ṣé gbogbo agbègbè kọ̀ọ̀kan lu Ògbómọ̀ṣọ́ ṣé kò sóòṣà ń bẹ̀ bàbá wa ń sọ Ìlọrin àtògbómọ̀ṣọ́ bí ẹ̀sìn ṣàtàn ẹ̀ má bẹ̀ iná wọn àwọn èèyàn pàtàkì ń bẹ lÓgbómọ̀ṣọ́ àwọn èèyàn yìí ń bẹ lÓgbómọ̀ṣọ́ ìfún wọn lẹ́bùn yẹn ẹ gbà pé gbogbo ohun táwọn ọmọ yẹn sọ ń ṣẹlẹ̀ lù Ìlọrin ọ̀rọ̀ bàbá yìí lákìyèsí lọ́wọ́ gbogbo ohun tí ń dà lọ́wọ́ bàbá yìí ní ẹ̀lẹ́ mọ̀ sọ̀rọ̀ tó yẹ ká gbólẹ́nu àgbàlagbà mọ̀ mu ọmú ìyàwó ẹ ṣé yẹn ní dáwà ẹ̀yin lọ́ọ́ sọ fún ẹni tí ó mu ọmú ìyàwó rẹ̀ kó tó máa mú ṣé yẹn ní dáwà ẹ̀yin náà lẹ́ẹ̀ tún sọ gbogbo ohun tó yẹ sí pé àwọn kéékèèké nù ọ̀dọ́ àfáà yìí gan a gbọ́dọ̀ máa sọ oríṣiríṣi ńlẹ̀ ọ̀la oróyìn ńlẹ̀ ọ̀la ọ̀wá ńlá làkúlà kí lẹ̀ ń fi ọgbọ́n pàkíyèsí àti pé kọ́ máa láàmì ibi tá ti mọ̀ yí pé dáwà yín nǹkan míì ti fẹ́ wọ̀ ẹ lọ wo nínú gbogbo àfáà àgbàlẹ̀ Yorùbá lónìí àfáà àwọn làwọn èèyàn fi ń ṣàwẹ́wà pàápàá jùlọ àwọn obìnrin lórí TikTok àhádì ìdáwọ̀tù rasul ṣé bá nẹ́bì ti ṣe dáwà ní ó dẹ̀ wà nínú ṣùrútù dáì kó má máa fi gbogbo nǹkan ṣẹ̀fẹ̀ ẹ̀yin náà sọ láìpẹ́ yìí pé ẹ wá ń bú mi ẹ wá ń sọ̀rọ̀ sí mi àpadà sí pé wọ́n sọ̀rọ̀ sí lọ ilẹ̀ fẹ́ darí wá kíyẹn ni wọ́n ń ṣòro olùrànjẹ́ sì tó fún lẹ́bùn márùn gbogbo àwọn tó ń sọ yòókù gan wọn ọ̀gbẹ̀bùn tó márùn àwọn àgbà tó yẹ pé ẹ fẹ́ àtáàkì lọ rí gbogbo ayé sì ti rí i pé àwọn oníkà ikúnú ẹni tí ń ṣe dáwà mọ́ ẹ̀ ń ṣe fatuwa yìí aláhásábì hawa nafsikum lórí ìfẹ́ inú ara yín ni níjó ní láìpẹ́ láì jìnnà lẹ́nu lè gba owó ribiribi ẹ wá sọ haram di halal torí owó kí lẹ fẹ́ filẹ̀ lẹ́yìn tí wọ́n lẹ fẹ́ filẹ̀ àwọn tí wọ́n jọ jẹ́ àwọn èèyàn ara yín gan àwọn náà ń jáde sí pé àyíbẹ́ tí ń ṣe yìí ti ń takò lànà ti Islam láìpẹ́ iná lẹ jáde pé ká sọ pé tọ̀ ká ṣàdúà káwá ní ọlá fatia ẹni rárá wọ́n ka fatia ẹ̀ síwájú àdúrà ní kí ni ẹ̀rí yín àmọ́ná wàláhì tàláhì kò yí àwọn èèyàn ní yóò padà yé wọn pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí dọ́là lẹ́vù ni náírà lẹ́vù ni àwọn tí wọ́n ń ṣe wáàsí lillahi wa rasuli yìí bí wọ́n ti ń ṣe kọ́lẹ̀ ń ṣe yìí bàbá yìí ti rí owó wọ́n ti ń wí nǹkan míì
owó ta dẹ̀ ń wò yẹn kò sí tí ó lè sọ yẹn dà wá sí wo ni bàbá yìí ṣe máa gbogbo àwọn tí wọ́n ń gbọ́ àwọn yẹn kàn fi wọ́n ṣe àwọn àrífà àwọn yẹn wá ń pè wọ́n ní comedian tèmi ò sì fara mọ́kẹ́ mọ́kẹ́ bàbá yìí ní comedian ẹ wá ń fún yẹn lẹ́bùn torí ipò parọ́ èèyàn parọ́ àdáparọ́ módìdí ìlú kan tá a sì ní àwọn àfà táwọn náà jẹ́ sàlàfíà lu yẹn tí wọ́n jẹ́ hálù súnà lu yẹn ẹ ti rọ́bì ṣùgbọ́n pé wọ́n ṣe kankan bẹ́ẹ̀. ó sọ̀rọ̀ lu tuwa o àwọn ò sì bọ́ sóbí bẹ́ẹ̀ nìkan bá lọ lè bọ́ sóbí ń dá sí kó bóyá lára àwọn Ògbómọ̀ṣọ́ tó wá ń gbé lọ ni wọn sì tí ìmọ̀ bí táwọn àyè táwọn àfà bá mọ bẹ̀ wọ́n lé wọn jáde àwọn àfà ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n yẹjú gbogbo dáwà téèyàn bá ń ṣe tí bá fi ń dá fìtínà lẹ̀ kì í ṣe dáwà tànẹ́bì kì í ṣe dáwà tọ́lọ́hún ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana àwọn ọmọ tẹ́bi ń pa àwọn ọmọ tí wọ́n wá tí wọ́n jẹ́ tó lò pẹ́tọ̀ tá a bá sọ tí yóò tẹ dókítà lọ́rùn ànígbà ńdómi ànígbà spaghetti ẹ̀bùn márùn tẹ fún wọn yìí ṣó lè dídọ́ kejì lọ́wọ́ wọn ni nítorí wá dùn wá ni pé ṣé ń tẹ̀ ń fi àwọn ọmọ yìí rọ kalẹ̀ fún ọ̀la yìí só sì dáa wọ́n ti wá ń dákọ ilé ibi tó ti bí àwọn ọmọ yìí wọ́n ti ń dákọ family house wọn wọ́n ti ń sọ agboolé wọn lọ rí mọ tẹ́ dálẹ̀ síbẹ̀ bóyá ẹ lè sú agboolé yìí wọ́n nìkan báyìí bẹ́ẹ̀ ló yẹ wá dìbẹ́ǹdì ẹ̀ ẹ já bẹ̀rù Ọlọ́run ẹ já fi ìbẹ̀rù Ọlọ́run bá kún gbogbo tá a bá ń ṣe gbogbo ayé sì níwò ni lóòótọ́ àwọn kan mọ̀ fọ́ lórí wọ́n mọ̀ sọ̀rọ̀ kíní kan ìgbà wo dókítà ṣe kíní kan wa'lamu biman ittaqu subhana rabbika.